you, they hate you. Let me bá jábọ́, they go free you. Dúró dáadáa, dúró déédéé, má lọ sùn lé. Ẹni tó kú ló má tún lé. Ẹni afẹ́ sí ìfà lé wọn lérí gbé wọn sáré mú wọn miracle lọ bèrè mi lọ délé. Time is money lọ fún mi pípín lọ ṣọ́ra nígbà tí mo bẹ̀rẹ̀ sí rap body call me ìzẹ̀ bọ̀ra mo gbàdúrà kárakára kí Jésù gbére tèmi wá kí lè tẹ̀pà tó mi kí jókòó bẹ́ni tó gbẹ́ni wá. Ó sán bí yàrá bẹ́ẹ̀ ni ó rọ̀ bí òjò ó lálẹ́ wù gbárágádá gbọ́n mi sí omi yóò tó. I'm a show killer máa ń pa show. Ọ̀tọ̀ wà nù ẹ̀bẹ̀ wípé mo ti ẹ̀kọ́kọ́ fẹ́ máa rap tí n ṣe gbogbo ya mo fẹ́ máa kọ orin gospel àbí dádì etí tó kọ́kọ́ fi gbọ́. Wọ́n support at níbẹ̀rẹ̀ wọ́n both or ẹnìkan. Àwọn méjèèjì ò support láti bẹ̀rẹ̀ náà. Ẹ káàsán o. Ẹ káàsán sir. Níbo ni kí n ti bẹ̀rẹ̀ gan-an ojú ìdán gidi gan. Because ojú tí mo kọ́kọ́ rí tẹ́lẹ̀ mi mọ̀ pé ojú tó dán báyìí ni ojú ìdán ó kọjá bẹ́ẹ̀. Ẹ ṣé gan. Ok, ó yẹ já bẹ̀rẹ̀ báyìí. Ta ni ẹni afẹ́ Silva? Ok, so ẹ ṣé gan olótù. Orúkọ tèmi jẹ́ Thompson ẹni afẹ́ lámọ̀ Olúwaníṣọlá tí àwọn èèyàn mọ̀ sí Thompson ẹni afẹ́ lámọ̀ Olúwaníṣọlá lórúkọ gangan tí ìyá àti bàbá sọ yín. Bẹ́ẹ̀ni. Ok. Tí gbogbo èèyàn mọ̀ sí ẹni afẹ́ Silva. And mo jẹ́ rapper, indigenous rapper, that is ní èdè Yorùbá. Bẹ́ẹ̀ni. Ok. Tá bá ní ká wò bí ìrìn àjò gangan ṣe bẹ̀rẹ̀ ẹ já bẹ̀rẹ̀ láti bí. Okay. Ọmọ ìlú bo ni ẹni afẹ́ Silva? Alright. Mo jẹ́ ọmọ bíbí Ondo State ní Òkìtìpupa local government. Mọ́mí àti dádì from the same place? No, ìyẹn ni dádì. Okay. Mọ́mí jẹ́ ọmọ Èkìtì láti Ìkẹrẹ́. Ìkẹrẹ́ Èkìtì. Bẹ́ẹ̀ni. A jẹ́ pé ilé lẹ́wà. Bẹ́ẹ̀ni. Torí Èkìtì lèmi. Okay. Bó ìbẹ̀ ó tẹ̀ jẹ́ pé èmi both side ní tèmi àti ìyá àti bàbá Èkìtì láti wá. Ok, ìrìn àjò bẹ̀rẹ̀ láti bo gangan àwọn iléèwé wo báwo ni ẹni afẹ́ ṣe rìn gbogbo àwọn ìgbésẹ̀? Mo bẹ̀rẹ̀ nursery primary school education mi ní Èkó ní Lilyfield nursery and primary school ní Ìsọ̀lọ̀ area carry Ìsọ̀lọ̀. So láti bẹ̀ secondary school mi náà Èkó náà ni ní Ansarudeen ní Ìsọ̀lọ̀ náà ni. Then mo move ahead lọ sí polytechnic, that is Abraham Adesanya Polytechnic. I studied accounting. Accounting? Then accountancy. Mo ń bọ̀, mo ń try láti justify ní mo fẹ́ gbé wò sáà. Ok, ẹ tẹ̀síwájú náà mo ń bọ̀. So I'm an OND holder for now, but mo ṣì ní plan àti further lọ́jọ́ iwájú. Ok. Ẹ jẹ́ kí n kọ́kọ́ kí kíní yẹn má bàa sápa mi lórí kó má dà pé mo gbàgbé. Ẹ jẹ́ mú báyìí. Accounting ní school. Practicing music. Báwo méjèèjì ṣe papọ̀? Well, music jẹ́ nǹkan tó wà nínú family because ìyá tó bí mi lọ́mọ wọ́n jẹ́ backup singer fún late Babara. Babara kan náà. Bẹ́ẹ̀ni. Roland. Babara. Àwọn náà ni Roland. Bẹ́ẹ̀ni. Backup singer ni wọ́n. Bẹ́ẹ̀ni. Wọ́n bá Roland ṣiṣẹ́ púpọ̀ àbí? Bẹ́ẹ̀ni. Bí àwọn àbí ká ní ṣé gbogbo iṣẹ́ tí Babara ṣe náà wà ní àbó láwọn kan àbó níbi tán ti bẹ̀rẹ̀? No, gbogbo ọdún tó fi bá Babara ṣiṣẹ́ kò ju bí i 2 years tí mo fi mọ̀ pé wọ́n máa ń tẹ̀lé Babara ńgbà yẹn tó yẹ mo sì kéré díẹ̀ ńgbà yẹn. Ok. So kò ju bí i ọdún méjì náà. Bẹ́ẹ̀ láàrin 2 years wọ́n bá Babara ṣe àwọn videos dáadáa tó yẹ pé wọ́n appear ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé ó níbẹ̀ ṣe lè describe wọn tó yẹ pé tá a bá lọ wo fídíò Babara lè dá wọn mọ̀ ń bẹ̀? Wọ́n jẹ́ èèyàn pupa. Wọ́n dẹ̀ tún ní èjì. Màá lọ gbìyànjú àti mo fẹ́ mọ ẹni tó bí ògo gangan màá lọ gbìyànjú láti wò. Ok. Mọ́mí ti back up fún Babara rí, which means music is in the blood. Daddy ńkọ́? Is he into music also? No, businessman in daddy. But grandpa, which is on the mother side, okay, is also a music man. Because I want to be choir master one ni church nígbà yẹn. Church wo lẹ ń lọ? I'm a Celestial Church of Christ. Parish o? Efata Parish right now.
níbo ní Ephrata parish yẹn wà? Ó wà ní Ìdíròkò ní ọ̀nà Mọ́gánná lọ sí Mọ́gánná side Ìdíròkò. Bẹ́ẹ̀ kì í ṣe Ìbàdàn? Ìbàdàn yín náà ni. Lọ́gà. Ok, ẹja padà lọ́nà bẹ́ẹ̀ díẹ̀ náà. Ẹni afẹ́ Silva báwo ni ẹni afẹ́ Silva ṣe wá? Báwo lorúkọ yẹn ṣe originate? Kí ló mú orúkọ yẹn gangan wá? Alright, so ìgbà tí mo wà ní secondary school mo lọ sí rap competition kan. Ok, ẹni sọ̀rọ̀. Alright. Reason tí mo fi ní ok mi ì mọ̀ pé ọ̀rọ̀ yẹn máa débẹ̀ yẹn ẹ jẹ́ n padà. Alright. Ẹ̀bùn orin kíkọ Bẹ́ẹ̀. ilé ló ti wá. Bẹ́ẹ̀ ń gbà wọ gangan ni Eniola Silva dictate ara ẹ̀ pé no it's like I can do this. Okay. It started when I was in secondary school. But my secondary school bẹ́ẹ̀ mo rí pé ó ràn mí lọ́rùn láti máa kọ poet. Okay. So poetry ó jẹ́ nǹkan tó ràn mí lọ́rùn and mo máa enjoy kí máa ṣe. So at that time mo discover pé this thing it comes to me easily. Ngbà tí ẹni afẹ́ ti dictate irú àwọn kan báyìí tó dẹ̀ rí pé music is in the blood, kí ló mú ẹni afẹ́ di accountant àbí tó mú lọ study account? Basically máa sọ pé ẹ mọ̀ ọ̀rọ̀ Nàìjíríà. Okay. Èèyàn gbọ́dọ̀ wà practical náà for survival. Okay. So normally mo like ìṣirò, mo like calculations. Okay. So mo kàn feel pé mi fẹ́ kó gbogbo ẹyin mi sínú basket kan. So that was why I felt okay, me going to school kí n study nǹkan tí mo tún ní something Passion else more passionate about. Okay. Ló jẹ́ kí Eniola lọ ṣe accounting. Ben, so. Now, the journey started from secondary school. Ben. Ṣé ká sọ̀rọ̀ pé at what age or like how many years back? Age yẹn ni mi wà lè rántí dáadáa, but mo wà ní bí JSS 1, JSS 2 tí mo ti bẹ̀rẹ̀ sí ní rap díẹ̀díẹ̀. Díẹ̀díẹ̀. Ok, kí n tó débi professionally ẹ jẹ́ n kọ́kọ́ padà sẹ́yìn ká wá padà síbi tí orúkọ yẹn ti jáde wá gangan. Okay, well like I was saying bí mo ṣe ń sọ lọ mo lọ sí rap competition kan ní Èkó ńgbà yẹn nílùú Péjú. So at the end of the day èmi ni mo gbé second. Okay. Which was silver. Okay. Because it was gold, silver, bronze. Okay. So orúkọ mi normally dẹ̀dẹ̀lé ẹni afẹ́ la mọ̀. So àwọn èèyàn máa gbogbo time yẹn kò tí ì sí stage name àbí? No ẹni afẹ́ làwọn èèyàn máa ń pè mí ẹni afẹ́. Okay. So ọjọ́ competition yẹn torí pé àwọn kan believe pé èmi ló yẹ kí n gbé first. So wọ́n ṣáà ń pariwo irọ́ òun ló yẹ kó gbé first kìnìkan silver tẹ fún yẹn kò ń ṣòun ló yẹ kó. kì í ṣe tiẹ̀. Bẹ́ẹ̀ni. tí wọ́n ti tiẹ̀ rúbọ. Bẹ́ẹ̀ni. So along the line àwọn èèyàn ṣàbẹ̀rẹ̀ sí ń pè mí ní ẹni afẹ́ silver bọ̀bọ̀ tó gbé silver lọ́jọ́ yẹn ẹni afẹ́ silver so borúkọ yẹn ṣe jáde ni. Okay, that is láti bí competition yẹn ní orúkọ ẹni afẹ́ silver ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. Okay, now pé the music journey started from secondary school. Ṣé anybody wà tó jẹ́ pé ẹni yẹn ló dictate pé guy you can do this thing? Is that maybe ọ̀rẹ́ ẹ̀gbọ́n or anybody? Ben, there's a particular person tó dàbí big brother sí mi nígbà yẹn. Okay. Orúkọ wọn jẹ́ Richie Scott. Okay. A jọ ń gbé ní court ńgbà yẹn. So ẹ̀gbọ́n yẹn ló rí àwọn ní studio ńgbà yẹn. So ẹ̀gbọ́n yẹn máa ń rí mi pé mo máa ń rap díẹ̀díẹ̀. So àwọn ló máa ń encourage mi pé mo ní kinní. You can do it. I can do it. So wọ́n máa invite mi wá sí studio ńgbà yẹn. Wọ́n máa ń ṣorin fún mi lọ́fẹ̀ẹ́ pé kí n ṣàfi encourage mi ńgbà yẹn. So I would say he was the one that actually discovered the talent. Yeah. Now ngbà tí ẹni afẹ́ wá torí náà tábà ní ká wò mọ́mí wà nínú orin tó jẹ́ orin gospel music. Ngbà tí ẹni afẹ́ wá ní òkè òun fẹ́ máa rap mo sọ pé ojú tí mọ́mí máa fi wò wọ́n ní fẹ́ gbọ́ ọ̀rọ̀ tó wà nù ẹ̀bẹ̀ wípé mo ti kọ́kọ́ fẹ́ máa rap tí n ṣe pé bóyá mo fẹ́ máa kọ orin gospel àbí dádì etí tó kọ́kọ́ fi gbọ́. Wọ́n support at níbẹ̀rẹ̀. Both or ẹnìkan. Àwọn méjèèjì ò support láti bẹ̀rẹ̀ náà because ìdílé wa jẹ́ ìdílé tó jẹ́ pé our báwo ìfẹ́ pùtẹ́ Christendom yẹn ó agbéwọ̀ gan. So grandpa mi jẹ́ assistant shepherd. So daddy mi náà deacon ni wọ́n.
So, okay, sorry. Daddy Dickin, which means daddy ò kì í ṣe sẹ̀lẹ̀ àbí? GAC ni daddy ń lọ. Okay. Oh yeah. So Continue. along the line, at first Momsi wọn àti daddy o, they were not in support, but at the long run ìgbà tó bẹ̀rẹ̀ sí ní gbọ́ àwọn orin tí mò ń ṣe, wọ́n rí pé ó dà pé ó mọ́gbọ́n dání. Ṣé nígbà tí mọ́mì farabalẹ̀ bẹ́ wà bí? Ben. Okay. So wọ́n bẹ̀rẹ̀ sí ní pé ó dà pé àwọn rí nǹkan kan tó wà tangible nínú nǹkan tí mò ń sọ, because ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n believe pé bóyá ẹ mọ̀ normally pé àwọn tó máa kọrin pé takasuf báwo ló ṣe ń sọ pé àwọn orin tí ò ṣá tó lòdì sí ti Ọlọ́run. Okay. So but basically ìgbà tó dẹ̀ rí pé àwọn nǹkan tí mò ń sọ, àwọn nǹkan tí the things I rap about, àwọn nǹkan tí máa ń rap about nínú music mi, wọ́n rí pé àwọn nǹkan tó really wà reasonable ni, so àwọn náà wà support. Wọ́n wá fọwọ́ kún. Àwọn bí àbúrò bí ẹ̀gbọ́n kọ́ wọn ní nǹkan kan sọ sí. Or is there anybody tó ń wé kókó I want to be like my brother? Èmi ni àkọ́bí ní ìdílé, so I have our àbúrò ló tẹ̀lé mi, and last born Momsi mi náà is in LASU presently, he's studying theatre act, so he's also into entertainment. Okay. Yeah. So which means ẹ ti di méjì báyìí tẹ́ ti mú ìrìn àjò tí mọ́mì ń rìn tẹ́lẹ̀, ẹ ti di méjì tẹ́ mu. Lẹ́yìn ẹ̀yin méjì yẹn kò sí mi tó yẹ pé òun náà fẹ́ kọrin àbí tó ń kọrin. Ẹ̀yin méjì yẹn lẹ gbèrò. Now the journey started àti ń rí bó ṣe ń lọ. Pé ẹni a fẹ́ kọ́kọ́ wọ studio to release bí ọdún wo ni, and then kí ni distance ìgbà tí ẹni a fẹ́ dictate pé I have this talent sí ìgbà tó record the first single. Okay. Mo ti discover pé rap comes to me easily láti bí abi JS1. Okay. So ìgbà tí màá kọ́kọ́ wọ studio tí màá record professionally, that was when I was in like SS2. Okay. So distance yẹn bí abi 4 years. Okay. So ṣé ká wá ní pé láti ìgbà ẹni a fẹ́ ti yan orin as profession, or ká ní professionally music have started then? I would say professionally I started after secondary school. Okay, professionally. Yeah. After secondary school. Ben. Ká wá kà ní méjì láti ìgbà yẹn till now. Singles mélòó ni ẹni a fẹ́ ti ní? Tí bá ní kí n kà singles tí mo ti ní ti máa tó bí 8 sí 10. 8 sí 10. Yàtọ̀ sí collaborations. Okay, yàtọ̀ sí collaborations. Okay. Ẹ jẹ́ ká kà 8 to 10. Èwo lẹ ṣe rántí inú wọn? Tẹ̀lé rántí orúkọ wọn. Because mo ti gbẹ́ nìkan wá rí tó yẹ pé ó lóun ti ṣe tracks tó pọ̀. Ọ̀yá ẹ dárúkọ, kò rántí much. I did number 1. That's the title yẹn ni number one. Okay, that is the first single. Yes. Okay. And then that was which is called Studio tí mo sọ fún yẹn. Okay. Wọ́n ní mo lò tí mo ti ṣe yẹn. Ṣé wà lára iṣẹ́ tẹ́ send sí mi? No. Àwọn iṣẹ́ tí mo send sí yẹn, àwọn recent work. Kí ló dé send àwọn hold on yẹn? Oh, okay. I feel like I've outgrown that level. Yeah. Okay. Yeah. So, and aside from that, then I did one other song to Ori. Then that's the second one. That's the second one, yes. Okay. Then I did Origin yẹn ló tún jẹ́ káwọn èèyàn mi tún mọ̀ mí dáadáa díẹ̀ sí. Okay, Origin yẹn ńkọ́ ṣé wà láyé latest ẹ̀? Yo. Kí ló dé? The thing is, ẹ mọ̀ pé nígbà yẹn kò tí sí àwọn digital platforms yẹn. So gbogbo ìgbà yẹn tá bá fẹ́ release orin a máa ń drop ẹ̀ sórí website. Okay. So ìgbà tí mo drop ẹ̀ ń gbà yẹn orí website ni mo drop ẹ̀ sí. So tí bá ní kí n lọ search fún mi kì í rí mọ́, but I still have the file. Okay. But it's not on the internet anymore. Ṣebí file yẹn náà lè máa send to me. Ẹ̀yà ìjà lọ number 3 ni. Then mo ní The Game, yeah, that's a rap song. Number 4. Ṣé wà lára ilé ìdẹ send? Kò tó sí ń bẹ̀. Okay, mo ń gbọ́. Number 5. The Beast, rap song nìyẹn náà. Kò sí lára ilé ìdẹ send. Ó wà lára ìtí mo send. Okay, ó wà ń bẹ̀. Okay, yeah. Number 5. Then 6. Now we are number 6. Then now. I did a song featuring Ortega, Owo. Yeah. Ṣé wà lára ilé ìdẹ send? Bẹ́ẹ̀ni, ó wà ń bẹ̀. Okay. And then mo tún ní mi Vendi. Okay. Featuring Savage Bells, ọmọ ìyá mi.
Okay, mo bọ̀. Question tí mo fẹ́ béèrè yìí mo ṣe ń padà bọ̀ lórí ẹ̀ mo fẹ́ béèrè ẹ̀ sílẹ̀. Okay. Ẹ máa dáhùn ẹ̀ díẹ̀. Okay. Tí n bá padà débẹ̀ ẹ máa dáhùn ẹ̀ fully. Okay. Nínú rap yẹn mo ń rí flavour Badoo ńbẹ̀. Nǹkan táwọn èèyàn máa ń sọ ni. You are not the first person to say that. Now number 6 lélẹ̀. Ben. Number 7 kọ́. Vendi featuring. Show and be. Ben no one be. Mo send this. Okay. Featuring Savage Bells. Okay. Ó dẹ̀ kó náà lélẹ̀. First record number 1. I mean first single Yeah. number 1. Record àwọn oníkíní ti mọ́ mi lẹ́nu. First single number 1. Number 1 yẹn ẹ ṣe rántí ẹ̀ dáadáa. Mo ṣì lè kọ díẹ̀. Ó yẹ ẹ jẹ́ kí n gbọ́ bí number 1 yẹn ṣe lọ. Okay. My number 1, you blow my mind, baby. My number 1, you drive me crazy. My number 1, oh, you blow my mind, baby. My number 1, you drive me crazy. Ìwọ nìkan ló yàtọ̀ sẹ́ o, ló yàtọ̀ sẹ́ o. Ìwọ nìkan ló yàtọ̀ sẹ́ o, ló yàtọ̀ sẹ́ o. Rap ẹ̀, ó ti pẹ́. Rap torí mo fẹ́ béèrè question mo fẹ́ béèrè pé ṣé gbogbo time yẹn ṣé rap ò tí bẹ̀rẹ̀ ni. Rap ti bẹ̀rẹ̀ o. Rap ti bẹ̀rẹ̀ but ẹ mọ̀ mi rántí gbogbo àwọn lyrics yẹn. Àwọn nǹkan tó wà ní rap yẹn ó ti sápá. Ó ti lọ pa. Okay, now ìrìn àjò bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn lọ at least ṣé ẹni tó ṣe ń produce nígbà yẹn náà ló ṣe ń produce ti náà. No. I've worked with mo ti bá ọ̀pọ̀lọpọ̀ producers ṣiṣẹ́ both in Lagos, in Ibadan, even outside the country. Wow. Yeah. That's great. Now ẹ jẹ́ ká kà àbí ká ka ọdún sọ́dún ní kí n ka ní àbí period ní kí n ka. Being professional now, the distance within the production of the singles until now, it has been like how many years interval? That is what I'm trying to know is that when ẹni afẹ́ nígbà tí ẹni afẹ́ ti bẹ̀rẹ̀ pé this is what I have taken as professional, I mean as profession, ó ti lò tó ọdún mélòó sí. Mi fẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ni because taba ní ká kà láti okay when I dictate myself bẹ́ẹ̀ ti pé professionally till now. Ó ti tó bí 6 years. So láàrin 6 years yẹn ni àwọn 8 singles. No. How many singles? Láàrin 6 years yẹn at least mo ti drop tó bí 5 singles. 5 singles. Yeah. Tí gbogbo wọn dẹ̀ wà lórí Platforms, yeah, digital platforms. ẹ lè dárúkọ wọn free. Lára ẹ̀ náà ni ẹ ti play bí méjì. No, not the orúkọ àwọn platforms tẹ̀ fi wọ́n sí. No, Okay. the value of you coming here is also for people to know that you have so stuff in so platform well, like this. SoundCloud. Okay. So AudioMac, iTunes, majorly all digital platforms. So any digital platform tomati type ẹni afẹ́ silver ọmọ àmàrí ń bẹ̀. Lẹ́yìn tó túmọ̀ sí pé tá a fẹ́ gbọ́ gbogbo orin ẹni afẹ́ silver àmàrí gbọ́ lórí ibẹ̀ yẹn. Okay, now máa play games pẹ̀lú àwọn tó bá ti gbé wá. Okay. And it's not also a game. It's just a free world stuff. Okay. Màá fẹ́ kẹ́ bá mi dárúkọ olórin márùn-ún. Now ṣé wá rí olórin márùn-ún yẹn màá kàn fẹ́ kẹ́ dárúkọ wọn just freely. Okay. Olórin márùn-ún. Ṣé tí wọ́n inspire mi àbí? No, mi ti dé bẹ́ẹ̀ yẹn. Ẹ kàn fún mi lórúkọ àwọn olórin Nigerian. 5, just 5. Just five. Okay. Wande Cool. 1, Olamide. 2, Reminisce. 3. Asha. 4. Yeah. Okay. Nice. Ó jẹ́ 5. Alápò méjì. Ó jẹ́ 5. Now láàrin àwọn márùn yẹn lọ́wọ́ bá mi arrange àwọn mẹ́ta bẹ́ẹ̀ ṣe like wọn sí. Àwọn mẹ́ta péré láàrin àwọn márùn bẹ́ẹ̀ ṣe like wọn sí. Asha number 1. They like jù. Bẹ́ẹ̀ni. Okay. Olamide Number 2. number 2. Then I would say Reminisce. Reminisce number 3. Number 3. Nǹkan kan máa ń surprise mi ó dẹ̀ máa ń kídẹ̀ ní nǹkan yẹn ni pé most of àwọn tí mo ti gbé wá tí n bá ní kán dárúkọ olórin kò sí lè tó mí ìsorúkọ Olamide rí. Why? Well,
I would say emo tabanika so indigenous rap. Okay. We lè sọ pé báwo ni Ọlámídé ṣe jẹ́. And even àwọn tí ò kì í ṣe rappers tó ń bá bí wọn wá wọn máa dárúkọ Ọlámídé tó ń bá lẹ́nìkan jọ mẹ́ta tán like eléyìí tí ò bá fi Ọlámídé ṣe number 1 àfi ṣe number 3. Well, Olamide is a philanthropist. He's known for helping people. Through Olamide, a lot of artists to rise to limelight. So the respect is always there. Okay. Dọ́rọ̀ lẹ́sọ̀ láàárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn èwo nu wọn ló jẹ́ pé ó máa ń inspire tẹ́ bá ń gbóni tó jẹ́ pé ó máa ń inspire yín gan láàárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta. I would say Asha. Okay, just Asha. Asha and Olamide. They have a lot of messages in their songs. You know, yeah. And Mama like Komimani pàtó nǹkan tó dá lé lórí kó má kọ̀ jẹ́ gbàgbà. Kó má kàn jẹ́ pé beat lásán la ń jó sí wordings inú ẹ̀ gan-an ní ìdẹ́ because ìgbà mi wà tó pé téèyàn bá ń gbóòrùn wá wẹ̀ pé gbogbo nǹkan tó sọ ọkàn mi bẹ beat yẹn tó yẹ kó ó ń fún mi ní nǹkan tí mo fẹ́. Beat yẹn náà ara ẹ̀ náà ni beat o but man like kí. Mo understand bẹ́ẹ̀ téèyàn bá ń gbóòrùn tó bá tẹ̀ ń jó sí beat àbí beat ò tiẹ̀ wù ẹ́ jó sí tó bá kàn jókòó kó máa gbọ́rọ̀ ṣé àwọn pé àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ kó máa gbọ́ nu orin ojú ẹsẹ̀ tó gbọ́ yẹn o lè má ì tí ì ríro bẹ́ẹ̀ ó lè jẹ́ bí àtàtì play orin yẹn tó wà kàn ẹ dúró ní mo gbọ́ nǹkan báyìí how come ṣó possible ṣó lè ṣẹlẹ̀ èèyàn máa. Now láàárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ mú yẹn did you ever think pé bóyá ẹ fẹ́ bẹ́ anybody ṣiṣẹ́ nu wọn? Yes, I've tried like few times láti reach out sí Reminisce. Èmi àti Reminisce ti jọ wà ní show kan rí ní Òṣogbo even nínú Ìbàdàn mi báyìí ní MAF 21. Èmi àti Reminisce àti jọ wà ní show yẹn náà rí so mo try pé kí n tiẹ̀ reach out sí wọn lọ́jọ́ yẹn pé bóyá a lè jọ ṣiṣẹ́ but wọn really fún mi ní audience and I. Bóyá torí pé ojú dí. Bẹ́ẹ̀ni. Okay. Now láàárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí okay, let me just ask like this first. Do you ever think àbí ṣe rò wípé kí record label sign or you want to be an independent artist? Well, record label ní nǹkan tó ń ṣe tó dẹ̀ pé kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn because they really play a big role in promoting artists. But tí bá tún ní kí n wò nídàkejì, I would love to be an independent artist, to have a team of talented and determined people to work with. Because a lot of time, no, I'm a record labels, one sign a lot of artists. Yeah. So sometimes what I pay àti focus lórí èèyàn ó máa ń. Tẹ́pẹ́ àwọn tó yẹ pé wọ́n ti kọ́kọ́ jọ ń rìn tán dẹ̀ ti mọ ibi tán dé dúró wọ́n máa fẹ́. Ṣé máa jẹ́ kí wọ́n lè béèrè ìbéèrè tí mo fẹ́ béèrè ibẹ̀ máa tún béèrè reason mo fẹ́ béèrè lélẹ̀ lóòótọ́ ẹ ti sọ bet let's just assume pé láàárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí Reminisce ní record label àbí? Yeah, it does. And Asha also has her own. And so does Olamide. And láàárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta talent tó lè fún yín ní signing deal. Tí mi lè reject. No, not even reject. That you won't even think it twice before you sign. Olamide. Kí ló dé tẹ̀ jẹ́ kí n land? Tí mo kọ́ tí mo fẹ́ sọ wọn lẹ́ ti dárúkọ Olamide. Olamide ni o. No matter any condition. Olamide ni o. I feel like Olamide understands the game. Tẹ́ bá wò kò sí artist tí Olamide fà lọ́wọ́ sókè tí ò gbérí tí ò rise. And rising tí wọ́n lélẹ̀ kì í ṣe just pé àfẹ́lẹ̀ tí ò bá ní nǹkan tó gbé dání ló kù. Bẹ́ẹ̀ni wọ́n máa ń lọ worldwide ni. Now kí ni relationship tó wà láàrin flavour orin Enya Festival àti Olamide because the two raps tí mo gbọ́ is like, let me not use the word mimic because n bá lo the word mimic it will be like I draw you down but it looks like Olamide's even the voice somehow sound like his own. Kí ni connection? Okay. I forgot to mention something initially. Okay. ẹ lè jó eléyìí tẹ forget yẹn mọ́ sí. Okay. So ṣẹ́rí láti bẹ̀rẹ̀ ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní rap my role model then was the late Barako Green, Da Green. Yeah. So when ìgbà tí Da Green kún gbà yẹn
the person tí mo tún rí pé ó tún try tó tún súnmọ́ that green ni Ọlámídé. So gbogbo flows mi gbà yẹn mo máa ń feel pé though táwọn èèyàn bá gbọ́ pé tó bá gbọ́ pé mo rap ó máa ń pẹ́ bọ̀bọ̀ flow bí Ọlámídé bọ̀ máa ń pẹ́ ṣé tó tọ́ dẹ̀ ní ṣá but ẹ mọ̀ flow that green ni mo believe pé mo ń flow bí tẹ́lẹ̀ the pattern that green ni mo mú. But ó yàtọ̀ tí that is the flavour in the voice. So I would say Olamide is a source of inspiration as well, but that green really inspired me a lot. Yeah. Okay, so if Olamide should say any affair, even as you are even thinking not to be signed, that you want to be independent. If Olamide now say you should come over, you will still go. I would sign no. But you say you want to be independent. Yeah, I would go because I believe that I can learn a lot from him. Yeah, and even the contracts about my line, it can't be for life. Or my next expiring date. And it's like me Olamide man for contract deal affect most of our to sign. Yeah. More on you, I don't know. I don't think it does. Because Teba observe even Ashakegon recently, MIP on at Olamide. The pathway. But they are still cool. Okay. Ṣé ìgbà kan ti wà rí tó pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ tó mú kí Ẹniọlá wò pé no orin fẹ́ sùn mí? Dáadáa. Share me the experience. Okay. Only time kan tí parents may face challenges kan. Financial challenges. Though they really love fagon to the point of the block industry ni monsun. Block industry block ti ice block. Block of Nkole. So at that point in time, I had to stop music because I couldn't even focus on any other thing. Like inspiration I was not in a good state of mind. I understand, because my mom was not okay, my dad was not okay, my siblings were not okay, Emigon were okay. So for like a year or 2 years, Timothy Sun block industry, the music was not really coming, so I just paused. But Timothy pe Ọlọ́run tún ṣe àánú, Timothy kúrò ńbẹ̀, tí mo gbalé ṣe tára mi balẹ̀ díẹ̀. So I discovered I now went back to it, but yeah, this thing is my gift, so I just have to continue doing what I love to do. Challenges ní di iṣẹ́ orin yìí. Any challenges? Definitely. What are the challenges? Okay. Though ó ti ń yàtọ̀ náà, but àwọn challenges tí mo mọ̀ pé mo máa ń face láti bẹ̀rẹ̀ majorly is cost of production and promotion. Okay. Yeah. But lately, a lot of producers want to work with me. So it's a reduced cost of production. Okay. Then cost of promotion actually jẹ́ gẹ́gẹ́ bí major challenge. But internet to jẹ́ kí everything too rọrùn díẹ̀. So orí internet la tún lò báyìí. Láti fi promote bẹ́ẹ̀. Ṣé ó ti ṣẹlẹ̀ rí tí ẹni afẹ́ ti lọ perform bí kan tó pé the acceptance was not there? Kò ṣẹlẹ̀ rí o. Kò ṣẹlẹ̀ rí. I'm a show killer. Man pa show. So it has never happened for once. No. Any disappointment in the aspect of show? Well, the thing is that I feel pé though I'm not in a hurry, but I feel pé I'm not really appreciated when it comes to shows as much as I should be. But kò sí show tí mo lọ tí mi kì í entertain our audience mi. Mo máa make sure pé mo fi mark sí heart our audience mi. Ipò ẹnìkan wá. Yes. Tá a lè gbàgbé. Ben. Okay. Now, if I should ask, kí ni nǹkan tí ó máa ń múnú ẹni afẹ́ silver dùn jù? Whenever I just look, no, I'm so happy for this. Well, I thank God for mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti ibi tí mo ti ń bọ̀, ibi tí mo wà báyìí, àti ibi tí Ọlọ́run tún mú mi lọ. One of the things tó máa ń really múnú mi dùn is the fact that
I'm able to stabilize the family. And my mom and my siblings are doing fine. Yeah. That's good. Now, tí ẹni afẹ́ ò bá jẹ́ olórin, mi ìfẹ́ béèrè question, mo ṣe ní ṣó yẹ kí n béèrè, bó lè má jẹ́ nǹkan tèmi ń rò ló máa jẹ́ ìdáhùn. Okay. Let's assume pé ẹni afẹ́ kì í ṣe olórin. Kí ni ẹni afẹ́ ò bá tún ṣe? Probably motivational speaker. Yeah. Or bóyá kí n jẹ́ bí therapist àbí bí marriage counselor. Ìyàwó mélòó ni ẹ? Mi ti marry. Okay. But mo feel pé mo notice pé àwọn èèyàn wọ́n máa ń find peace in my words, in the sense that táwọn èèyàn bá ń go through one or two things, tó bá wá sọ́dọ̀ mi, mo rí pé mo máa ń ní ọ̀rọ̀, the right words at the right time. Yeah, to calm their nerves. Yeah. Okay, which means tí ẹni afẹ́ ò bá jẹ́ olórin, ó máa jẹ́ motivational speaker, or kó jẹ́ marriage counselor, or relationship counselor, something like that, or counselor or therapist. Then Counselor wo ló tún kù náà, mo fẹ́ràn tí local government counselor. Okay, now kí ni okay, your first fan tó lè tí ẹ lè sọ pé no, die hard fan mi tó jẹ́ my first die hard fan. Die hard fan, yeah, that would be Pastor Ebenezer Oluoye. Mo kọ́kọ́ rò pé sọ pé Pastor Ebenezer Obey. Yeah. Who is that pastor? Tani wọ́n? Wọ́n jẹ́ bí brother mi, bí ẹ̀gbọ́n ló jẹ́ sí mi. Mo meet wọn ní ìgbà tí mo wọ polytechnic ti Ìjẹ̀bú-Igbó, Abraham Sanya ní Ìjẹ̀bú-Igbó. Okay. So mo lọ sí show kan bí a student show. So after my performance ní show yẹn, I really wowed everybody. So wọ́n wá bá mi. Ìgbà yẹn wọ́n ti di pastor. Okay. Street ni wọ́n gbà yẹn, street gidi. So wọ́n wá bá mi gbà yẹn pé ọmọ yìí, mo really like nǹkan tó ṣe. So àti gbà yẹn we became close, and he was really my die-hard fan, because mo rántí gbogbo time yẹn ẹ̀gbọ́n máa lọ ru pọ́npọ́n, wọ́n máa lọ ṣe bricklayer, bí sọ pé wọ́n máa kówó ẹ̀ fún mi pé kí n lọ fi record. Wow. Yeah. Wọ́n ti ní church báyìí ní ọ̀nà Olólà. So tá bá fẹ́ sọ pé ní tó kọ́kọ́ believe on a dream tí ẹni afẹ́ save àgbédání. Yes, Pastor Oluoye Ebenezer. Nínú family ńkọ́? Nínú family, I would say my brother. Àbúrò mi tí mo sọ pé ó ń study theatre act. Okay. He has always been a die-hard fan as well. Tí bá ń rap nílé, òun ló máa ń play, ló máa ń lugi ṣoríṣiríṣi. So he has always had that belief in me as well. Apart from music, yeah, instrumental ni ẹni afẹ́ ń play? Mo máa ń lu gángan. Gidi gan. Ben. Mo dẹ̀ fẹ́ kọ́ gángan o. Ṣé mo lè kọ́ ṣá? Ṣé mo lè mọ̀? Ẹ lè mọ̀ náà, kíkọ́ ni mímọ̀. Okay. Now, what should your fans be expecting, or is there any ongoing project? Yeah, I have a couple of projects I'm working on right now. Okay. I have a song coming out soon titled Cold World. And then I'm also working on a project with a female rapper from Florida. So I should show you bye. Even got producer had to send BTS million but material recorded. Okay. So that majorly our project to show wájú mi for now. Now, kí ká tó máa kúrò, time rẹ̀ ti lọ. Ká tó kúrò máa ṣe nǹkan kan fún àwọn tó ń bá gbé wá. Máa láwọn beat kékèké. Tẹ́mi náà máa ń kójọ tí mo máa ń fẹ́ kan vibes lórí kan tó lọ. But before then, fan, especially our tabati went to something like this, that we are face of the people. We always have different type of fan. We have female fan, we have male fan, but mostly female fan. How do you cope with female fan? Well, èèyàn tí ó bá mọ bó ṣe máa draw line nígbà mi ó lè wà carried away. Okay. Yeah, so yeah, I just understand that this person just our female fans me wọ́n nífẹ̀ẹ́ mi based on what I do and the vibe I give to them, and mo máa ń try láti respect one so that I don't overstep my boundaries. But some of the female fans do take the fan love more than kọjá ibi tí
wọ́n fi sí lóòótọ́ you may take it as okay he love my performance, he love my music, he not that personal as a irú love mo lè pè náà not the personal love pé èmi gangan mi mọ̀ bóyá ọ̀rọ̀ yẹn ti clear báyìí but he love what I do and he love me for who I am, for what I'm doing. But most of the fans tó jẹ́ obìnrin gbà mí wọ́n máa ń take care extra. Yeah. More understand the So how do you cope with those? Well, there's something called boundary. Okay. So man try to set boundaries. That's just what I do. I don't let it go too far. Kí ni mo tún fẹ́ béèrè náà? Kí ni mo fẹ́ mo ń bọ̀ náà bí ó ṣe ní kankan tí mo fẹ́ béèrè bẹ́ẹ̀ kí n tó lọ bẹ̀ yẹn. Mo ní máa ń drop beat mo láwọn beat kékeré kan tọmọdé ni kì í ṣe tàgbàlagbà o. Máa ń ní àwọn bíi mo ní bíi mẹ́rin kan bí so máa play mẹ́rin eléyìí tí ẹni afẹ́ sí bàbá wa wẹ̀ pọ̀ ké I will be able to go on this easily. Okay. Òní kan ṣé ká bẹ̀rẹ̀? Definitely. Okay, let's go with this first. This one first. Shaking bottle the second one. Ben. Okay, second one lele. Perfect sounds. Perfect on the beat. Shaking bottle the third one. Yes. Okay. Third one lele. Third one yìí mo mọ̀ torí ó ní nǹkan kan tí mo gbọ́ ńgbà tí mo ń gbọ́ àwọn orin ẹni ẹni afẹ́ silver ó láwọn rapping pattern kan tí mo gbọ́ mo dẹ̀ wípé okay if this is what ẹni afẹ́ do it only easy to go with this. That is if you want to. Number 4 lele, the fourth one lele. Now nínú mẹ́rin èwo ni ká lọ fún? Ṣé ẹyọ kan ni kí n mú àbí ẹyọ time ti lọ ànílé ìwò yẹ ká ti dìde ń sìn bẹ́ẹ̀ torí pé show tó kù lẹ́yìn lè àṣẹ ní at least mo ṣe ní like 1 hour interval so mo ṣe lè jílò lára mínítì tó kù yìí ọ̀nà èwo ni ká mú. ẹ jẹ́ ká let's go for the first one. The number one. Yeah. Okay, I will drop the number one now. Yeah. Shots him up. I go by the name and yeah, first see where the rapper who flows better than the river. And join the rapper to your borita. Fight for your life, don't let anybody kill you. Badura kubawe just say ko dem kill you. Now when you dey alive, people go dey beef you, they hate you. Let me bajabo they go free you. Dúró dáadáa, dúró dédé, má lọ sùn lé. Ẹni tó kú ló máa tún lé. Ẹni afẹ́ sí ìfà lé wọn lérí gbé wọn sáré mú wọn miracle lọ bèrè mi lọ́dẹ́lé. Time is money lọ́dún mi pípín lọ ṣọ́ra nígbà tí mo bẹ̀rẹ̀ sí rap body come easy. Bọ̀dà mo gbàdúrà kárakára kí Jésù gbére tèmi wá kí lè tẹ̀pà tó mi kí jókòó bẹ́ni tó bẹ́ni wá. Ó sán bí yàrá, bẹ́ẹ̀ ni, ó rọ̀ bí òjò. Ó lálẹ́ wù gbárágádá. Gbọ́nmi sí omi yóò tó. Ilé ayé ta ló yẹ tó bá yẹ kó wá wí. Kọ̀tẹ́ yẹn lè fowó ra lọ́pọ̀ ní ìrírí. Ọ̀pọ̀ ṣubú ọ̀pọ̀ dídé mẹ́rin tó sojú máa rí. Mo fẹ́ lówó mo fẹ́ lọ́la ṣọ́run láyé ní kiri. Olúwa sílvà láéláéláé mo lè ṣífà. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó pọ̀ bíi ti rífà. Àtàrí àjànà kò tó ṣẹrù ọmọdé. Òun mo gbé tó bá gbé wà láì. Ọrùn ẹ máa jẹ́ kó máa rọ̀ bí òjò wẹ́líwẹ́lí. Ẹ máa máa wò mí lórí tẹ́lítẹ́lí ibi tí máa káfẹ́lí. Attention kò dẹ̀ bẹ́rí. Ẹni tó ju ní lọ́lẹ̀ ju nínú ìwọ ṣáà lòun wú bí ti tẹ́lí. Ẹni afẹ́ sí ìwà alágbára Jehovah wọn nífẹ̀ẹ́ lomi ṣe mí ni mo ṣàgbọ̀ mo ń rap mo freestyle mi ò rò kí ló sọ mo ń gbọ́ ilẹ̀ ìjábọ̀.
nínú rap mo ṣì ń gbọ́ voice Ọlámídé kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ bá mi sọ fún Ọlámídé kó wá mú mi gbà. no mo ṣì ń feel vibe mo ṣì ń feel bí ìgbà tó yẹ pé bóyá ṣé mo like Ọlámídé gan mo máa ń sọ I like him so n fẹ́ lè sọ pé nínú gbogbo àwọn hip hop artist rapper or being any of the part orin tí mo máa ń gbọ́ tí mo máa ń repeat tó yẹ pé tí mo bá gbọ́ màá tuntun gbọ́ tí mo bá gbọ́ màá tuntun gbọ́ Ọlámídé ni. He's a great man. mo ṣe fẹ́ express èrò love tí mo ní sí right from the beginning. He always look back that this is where I start from, and I'm feeling what those that are coming from that side won't feel in Qatar and don't feel. I always seem like that. Just man. So when I see people that are doing like him, I'm like, man, Olamide, what? It's an inspiration to all because the Bible story Olamide, he started from the scratch. He started from nothing, and he has never forgotten that. So o máa ń rí tó bá rí àwọn tó mọ̀ ipò tó bá rí tó bá jàjà rẹ̀ nítorí pé ó rí pé ní gbìyànjú tó dẹ̀ jókòó tó wò torí pé no ẹ̀bùn ni it's like his boss ṣá. ID Kabasa he know how to hunt for talent. Ó mọ ẹni tó ní dání àtẹni tí ò ní. Ó mọ àwọn tó yẹ pé wọ́n lè survive àtàwọn tó yẹ pé they just have few. For few period they will fade off. So you know how to search. I just love him for that. He understand the business very well. Níbi tá a dé yóò dàbí ìgbà tí kí ló kù tí mo fẹ́ béèrè náà kí ni mi ti béèrè náà. Kò sí nǹkan tó ń bọ̀ lókè tílé ọgbà. Àwọn kankan wà tẹ́wọ́ tó bá jábọ̀ ìbẹ́ máa lanu fún kó kọjá sísàlẹ̀. Okay, inú mi dùn láti gba ẹni afẹ́. Same here. Lálejò lórí ètò mi. Thank you, sir. Ẹ ṣé gidi gan. Thank you very much. Pé ẹ fún wa láǹfààní láti wá. It's a pleasure. Thank you, sir. It's a pleasure, and I believe that ìyanu máa ṣẹlẹ̀ very soon. Amen. Very soon. Now, let me take this. Báwo ni kì í ṣe béèrè náà? Ó dàgbà mo ti béèrè ẹ̀, but let me ask it this way. Okay. Nínú ọkàn ẹni afẹ́ ta ni top artist dẹ́gbẹ́ nínú ọkàn ẹ̀ tó ń wẹ̀ pé God, I just have bó tiẹ̀ jẹ́ just one lẹ́ẹ̀kan kí n kàn future ẹni àbí kó kàn gbọ́ iṣẹ́ mi kó kàn pè mí pé no. Kájọ record. Ọlámídé náà ni. Mo fi pé tèmi àti Ọlámídé bá jọ record ó máa really àwọn èèyàn máa accept it gan because I feel like vibe wa ó olùkàlà even ó wọnú ara gan that is ó wọnú ara tí mo believe maybe there is a way they handle some works in studios. Mo believe pé tí ẹni tó produce Ọlámídé if he should also produce you tó bá jẹ́ collaboration ó máa tí tẹ́ ẹ bá tí ì ṣe video tó jẹ́ pé audio ẹ̀ lẹ́ṣẹ̀ it may be somehow hard fáwọn èèyàn láti sọ pé no Ọlámídé ló take line yìí ẹni ọ̀yà. Mo kí gbogbo ara lé o ẹ ṣé ẹ kú ìgbàlejò mi ẹ ṣé gan o Ọlọ́run á tún máa fi ìkẹ́ àti ọlá á máa fi jíǹkí wa lágbára Ọlọ́run ẹ̀yin la máa dé bá àwa náà lè tún máa rí lágbára Ọlọ́run ẹ ṣé gan.